Ẹ ṣé fún ètò tí ẹ bá wa ṣe, ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Ẹ jọ̀ọ́ sà, wọ́n fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan lẹ́jọ́. Pẹ̀lú ètò tí ẹ ṣe yìí, ṣé rí àwọn Yorùbá wa, especially Yorùbá nílùú yìí, àwọn ló ba ìlú yìí jẹ́. Àwọn Yorùbá, àwọn ló ba ìlú yìí jẹ́. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ jọ̀ọ́. Prógrámù tí afẹ́jẹ́kẹ́ bá wa ṣe, tẹ́ pé àwọn olórí wa tó wà nílùú yìí náà tí wọ́n dẹ̀ ń sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́, tẹ́ pé àwọn èèyàn wa wọn ò fẹ́ gbọ́. Ẹ bá wa bá àwọn ọmọ Yorùbá tó wà nílùú yìí sọ̀rọ̀. Ẹnu ti ń kùn wọn jù, ẹnu ti pọ̀ jù lára wọn dádì. Ẹnu ti pọ̀ jù lára wọn. Gbogbo nǹkan táwọn onílùú bá ní pé ká má ṣe, ọwọ́ àwọn Yorùbá la máa ti rí o. Ṣé ń gbọ́? Tí àwọn onílùú bá ní ìrìn yìí àwọn ò fẹ́, àwọn Yorùbá lè máa rí tó máa rìn. Ìwà yìí àwọn ò fẹ́, àwọn Yorùbá lè máa rí tó máa wù o. Wàhálà tí àwọn ọmọ Yorùbá tí wọ́n fún àwọn olórí Yorùbá ṣe níbàá ó ti pọ̀ jù. Ìtìjú yìí dẹ̀ ti pọ̀ jù, tẹ́ pé àwọn olórí wa gan wọ́n ń ṣiṣẹ́ ẹdìyẹ wọ́n ń làágùn. Àwọn ọmọ Yorùbá tó wà bí wọn jẹ́ kí irú ara wọn ò jẹ́ kí wọ́n mọ̀, kò jẹ́ kó mọ̀. Ẹdìyẹ wọ́n làágùn, irú ara wọn ni ò jẹ́ ó mọ̀, ni kò jẹ́ kó máa ráyé mọ̀. Àwọn ọmọ Yorùbá ló máa ní kó má mutí, kó má ta àṣìṣì, kó má ta gbọ́, gbogbo ẹ̀ pátá ọwọ́ lẹ máa ti bá. Ìrìn òru àwọn lẹ máa rí tó máa rìn. Pátí àwọn lẹ máa rí tó máa ṣègbà lọ́mọ láwọn yí ẹ̀yìn yálàyà tó máa tó bó ní rẹ̀ dìjọ. Arab country dé láwa yìí. Arab country láwa yìí. Obìnrin náà lóun ṣe birthday. Ìlú yìí ni mo ti gbọ́ pé láì ṣe Nàìjíríà o, ọmọ àtún máa ṣe court day. Àwọn ọmọ ní kóòtù. Ṣé ń gbọ́? Wọ́n tún láwọn ṣe court day. Àwọn ṣe ẹyẹ, àwọn ṣe ayé, àwọn ṣe gbákan. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Gbogbo ìwà bàjẹ́ tí àwọn onílùú yìí kọ̀ pátá ló kún lọ́wọ́ wọn, débi ọkùnrin wọn àtobìnrin wọn ni. Àtọkùnrin wọn àtobìnrin wọn ni. Obìnrin lẹ máa rí pé ó ṣe hairdresser láàárọ̀ tó bá di lálẹ́ báyìí iṣẹ́ mi ló ṣe. Obìnrin lè máa rí pé ó lọ sí dùkán, ó lọ rajà. Tí change wọn bá kù 5 naira, tó bá kù 5 dinar, tó jẹ́ kí wọ́n sọ fún ẹni tó tajà pé ẹ yọ nǹkan 5 dinar mi sílẹ̀ o, mi ò ní lọ́wọ́ o. Wọ́n ní kó wá fọwọ́ tẹ ọyàn ni. Ṣé ń gbọ́? Láwọ́ kìbà. Wọ́n ní kó wá fọwọ́ tẹ ọyàn pé kó fi 5 dinar yẹn lẹ́nà ìlú ní 5 dinar. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share kíni, ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀. Ó ní taxi máa dé wa báyìí. So fún ọ̀sẹ̀ pé nǹkan tí àwọn obìnrin wa ti ń ṣe fún wọn ni, ó ní taxi máa dé wa báyìí. Á jẹ́ kó máa yé wọn pé kó má wọrí. A máa ná kó sí wọn nínú mọ́tò pé òun ò ní gbowó tẹ̀lé. Ṣé wọn Nàìjíríà wá ń ṣe dáadáa náà? Tẹ̀ pé ọmọ máa fọwọ́ ra òun ní kíní. So gbogbo rubbish tí wọ́n ní pé ká má ṣe nílùú wọn pátá. Òun làwọn ọmọ Nàìjíríà wá ń ṣe, especially àwọn Yorùbá, ó pọ́n mọ́ wa jù. Ó dẹ̀ gan. Inú gúrùpù tí wọ́n ju prógrámù yìí sí ìgbà tí wọ́n kọ́ rí orí kọ́kọ́ fọ́ mi wá náà pé àwọn onílùú yìí nǹkan tó jẹ́ kó máa kó wọn náà lélẹ̀ àṣejù àṣehàn. Kò kí ń ṣe àwọn Nàìjíríà nìkan kọ́ ló ń fara ní báyìí gọ́dé. Even though Benghazi tí wọ́n sọ pé wọ́n ti invade ṣe bí sísà tọ̀dọ̀ mi wà ń bẹ̀, ó nílé ń bẹ̀, ó ní ṣọ́ọ̀bù ń bẹ̀ náà. Ìgbà tí lálọ́bì ẹ ti rí pé kò ta nǹkan òfin, ó kọ̀ jẹ́ kó yẹ ẹni pé ilé òun ọ̀rẹ́dì wọ́n ti máa kẹ́ torí ẹni tó ní olórí àwọn onígbó ni. Ẹ bá mi ṣe àkíní ẹjọ́. Kí sísà mi wá pàkẹ́ rẹ̀ kúrò ní ṣọ́ọ̀bù pé kó lọ sílé ẹ̀nà, tó bá kó lọ sílé tí gbogbo everything tó bá ti die down, àwọn máa call ẹ̀ back. Sísà mi dé accept, ó lọ kó ẹrù ẹ̀ ó kó lọ sílé. Gbogbo bí tí wọ́n lọ bọ́ọ̀sì yẹn, ilé tí wọ́n pọ́ìntì ni. Ilé torí àwọn Àràbù wọ́n lè máa ṣọ́yàn fún odidi ọdún 10. Bọ́n ṣe bí náà nìyẹn. Wọ́n sọ sísọ but àgbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ok, ẹlẹ́ẹ̀kejì ló ń play yẹn. Ẹ pẹ̀lẹ́ sà o, ẹ kú ọjọ́ mẹ́ta sà, ẹ kú ọ̀rọ̀ yìí, Ọlọ́run ló ti gbìyànjú ọlọ́dẹ. Ẹ jọ̀ọ́ sà, orúkọ tèmi ni àwọn tí
Mi fẹ́ kàn gbọ́ orúkọ obìnrin yẹn, mi fẹ́ kàn gbọ́ orúkọ obìnrin. Ṣẹ́rí àwọn Yorùbá wa, especially Yorùbá nílùú yìí, àwọn ló bà ìlú yìí jẹ́. Àwọn Yorùbá, àwọn ló bà ìlú yìí jẹ́. Mo fi Ọlọ́run bá bẹ̀ yẹn jọ. Prógrámù tí afẹ́jẹ́kẹ́ bá wa ṣe, tẹ́ pé àwọn olórí wa tó wà nílùú yìí náà, tí wọ́n dẹ̀ ń sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́, tẹ́ pé àwọn èèyàn wa wọn ò fẹ́ gbọ́. Ẹ bá wa bá àwọn ọmọ Yorùbá tó wà nílùú yìí sọ̀rọ̀. Ẹnu ti ń kùn wọn jù, ẹnu ti pọ̀ jù lára wọn dádì. Ẹnu ti pọ̀ jù lára wọn. Gbogbo nǹkan táwọn onílùú bá ní pé ká má ṣe, ọwọ́ àwọn Yorùbá la máa ti rí o. Tí àwọn onílùú bá ní ìrìn yìí àwọn ò fẹ́, àwọn Yorùbá lè máa rí tó máa rìn. Ìwà yìí àwọn ò fẹ́, àwọn Yorùbá lè máa rí tó máa wú o. Wàhálà tí àwọn ọmọ Yorùbá tí wọ́n fún àwọn olórí Yorùbá ṣe níbàá ó ti pọ̀ jù. Ìtìjú yìí dẹ̀ ti pọ̀ jù, tẹ́ pé àwọn olórí wa gan wọ́n ń ṣiṣẹ́ ẹdìyẹ wọ́n làágùn. Àwọn ọmọ Yorùbá tó wà bí wọn jẹ́ kí irú ara wọn ò jẹ́ kí wọ́n mọ̀, kò jẹ́ kó mọ̀. Ẹdìyẹ wọ́n làágùn, irú ara wọn ni ò jẹ́ ó mọ̀, ni kò jẹ́ kó máa ráyé mọ̀. Àwọn ọmọ Yorùbá ló máa ní kó má mutí, kó má ta àṣìṣì, kó má ta gbọ́, gbogbo ẹ̀ pátá ọwọ́ lẹ máa ti bá. Ìrìn òru àwọn lẹ máa rí tó máa rìn. Pátí àwọn lẹ máa rí tó máa ṣègbà lọ́mọ láwọn yí ẹ̀yìn yálàyà wọn padà. Tó máa to gógóró jọ sórí tébù, tó máa to bóní rẹ̀ dìjọ. Arab country dé láwa yìí. Arab country láwa yìí. Obìnrin náà lóun ṣe birthday. Ìlú yìí ni mo ti gbọ́ pé láì ṣe Nàìjíríà o, ọmọ àtún máa ṣe court day. Àwọn ọmọ ní kóòtù wọ́n tún láwọn ṣe court day. Àwọn ṣe ẹyẹ, àwọn ṣe ayé, àwọn ṣe gbákan. Nílùú onílùú. Gbogbo ìwà bàjẹ́ tí àwọn onílùú yìí kọ̀ pátá ló kún lọ́wọ́ wọn, débi ọkùnrin wọn àtobìnrin wọn ni. Àtọkùnrin wọn àtobìnrin wọn ni. Obìnrin lẹ máa rí pé ó ṣe hairdresser láàárọ̀, tó bá di lálẹ́ bá iṣẹ́ mi ló ṣe. Obìnrin lè máa ní pé ó lọ sí Dukan, ó lọ rajà. Tí change wọn bá kù 5 naira, tó bá kù 5 dinar, tó jẹ́ kí wọ́n sọ fún ẹni tó tajà pé ẹ yọ nǹkan 5 dinar mi sílẹ̀, mi ò ní lọ́wọ́ o. Wọ́n ní kó wá fọwọ́ tẹ ọyàn ni. Yeah, imagine. Wọ́n ní kó wá fọwọ́ tẹ ọyàn pé kó fi 5 dinar yẹn lẹ́nà ìlú ní 5 dinar. Oní taxi máa gbé wa báyìí. So fún ọ̀sẹ̀ pé nǹkan tí àwọn obìnrin wa ti ń ṣe fún wọn ni oní taxi máa gbé wa báyìí. Á jẹ́ kó máa yé wọn pé kó má wọ̀rì. A máa na kó sí wọn nínú mọ́tò pé òun ò ní gbowó taxi. Ṣé wọ́n Nàìjíríà wá ń ṣe dáadáa náà? Tẹ́ pé wọ́n máa fọwọ́ ra òun ní kíní. So gbogbo rubbish tí wọ́n ní pé ká má ṣe nílùú wọn pátá. Ó là wá ń ṣe. Òun làwọn ọmọ Nàìjíríà wá ń ṣe, especially àwọn Yorùbá. Ó ti pọ́n mọ́ wa jù. Ó dẹ̀ mọ́ wa gan. Inú gúrùpù tí wọ́n ju prógrámù yìí sí ìgbà tí wọ́n kọ́ rí orí kọ́kọ́ fọ́ mi wá. Má jẹ́ kó rí fún ẹ sísítà mi. Àwọn onílùú yìí nǹkan tó jẹ́ kó máa kó wọn náà lélẹ̀. Àṣejù àṣehàn. Ó ti pọ̀ jù. Kò kí ń ṣe àwọn Nàìjíríà nìkan kọ́ ló ń fara ní báyìí gan. Even though Benghazi tí wọ́n sọ pé wọ́n ti invade ṣe bí sísítà tọ̀dọ̀ mi wà ń bẹ̀. Ó nílé bẹ́ẹ̀, ó ní ṣọ́ọ̀bù ń bẹ̀ náà. Àwọn Àràbù lè máa ṣọ́yọ̀ fún odidi ọdún 10 kí wọ́n fi rírí ṣe aláìrí. Ibi tí wọ́n wọ̀, ibi tí wọ́n pọ́ìntì ni tí àwọn Àràbù yẹn, tí àwọn sójà yìí náà dẹ̀ máa fi pé àdúgbò yìí o, àwọn lọ lọ́la àdúgbò yìí o, àwọn lọ ilé kìíní ọ̀túnla. Àwọn àdúgbò tí wọ́n pọ́ìntì fún wọn ní pé obìnrin ti pọ̀ jù ń bẹ̀, ọkùnrin ti pọ̀ jù ń bẹ̀. Iṣẹ́ báyìí ni wọ́n fi ṣe. Iṣẹ́ báyìí ni wọ́n fi ṣe. Ọmọ Yorùbá ara wa lè má rí tí ẹ pé ó sọmọ sílẹ̀ ní títì, ó ń bára wọn jà torí ọkùnrin nínú onílùú. Láì ṣe Nàìjíríà. Gbogbo ìwà pálapàla ìwà òṣì tí wọ́n ní ká má ṣe, ọ̀hún wọn làwọn ti bá. Woman trafficking tí wọ́n kọ̀ nílùú yìí pé àwọn ò fẹ́. Ọmọ Nàìjíríà ara wa lè má rí pé ó ń ṣe, especially Yorùbá, wọ́n ṣe báyìí wọ́n gbé sórí ni. Tẹ́ tún gbọ́. Wọ́n tún máa sọ pé sẹ́mi ni mo gbé wọlé, mi ni bọ́gà ẹ̀mí ni kíní kan wàá sanwó mi, tó bá sanwó mi wàá kú ni. Kọ́mọ kan fi lè gbówó wọn sá lọ, bóyá wọ́n gbé ọmọ yẹn wọlé, kọ́mọ yẹn wá gbówó wọn sá lọ. Ẹ máa rí wọn ti bọ́ sórí TikTok.
ṣáràbù gbọ́dọ̀ mọ̀ tó bóyá fi owó gbé ọmọ wọlé ṣé wọ́n gbọ́dọ̀ mọ̀ nǹkan tó láwọn ò fẹ́ nílùú yìí nìyẹn ẹ̀dẹ̀ tó ń ṣe ẹ tún ṣe hàn wọ́n pé yẹ̀ ẹ tún ń ṣe ọpọlọ mélòó láwọn Libya ní so ẹ jọ ẹ bá wa ṣe program fún gbogbo àwa ọmọ Nàìjíríà táwa nílùú yìí kẹsàn èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ tó máa gbọ́ tó máa sunkún fún wọn torí wọ́n dójú ti àwọn kan wọ́n ń dójú ti àwọn olórí wa lóòótọ́ àwọn olórí mi náà wà ní dídìbàjẹ́ o àwọn olórí mi náà wà ní dídìbàjẹ́ ṣùgbọ́n èyí táwọn ọmọlẹ́yìn ṣe ó ti pọ̀ jù at least mi ò tí ì lò rárá nínú ìlú yìí ní mo ti lò more than 10 years now. Definitely you know the system. And láti nǹkan bíi 7 years ago òun ní gbòdògbòdìyàn yìí ti bẹ̀rẹ̀ òun ìlú yìí ti worst. Ọdún 2012 13 14 yẹn kò sí problem báyìí náà kò sí wàhálà báyìí ṣùgbọ́n láti 15 upward báyìí oríṣiríṣi kan ń ṣẹlẹ̀ ní àwọn ọmọ tí wọ́n kàn ń kó wọlé àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé ni tí wọ́n lépo lójú aṣọ tí wọ́n ní ká máa wọ̀ nílùú yìí aṣọ tí kò ní ṣe para wa ni ká borí wa ọmọ Nàìjíríà la wa lè máa rí tó máa ra jàlábíà tá tún lọ fún télọ̀ kọ́ bọ̀ wọ́n sì lè fi tẹ̀ kó lè bá tight ẹ̀ dáadáa kó lè bá dé ṣèpò ẹ̀ yọ nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ lu yìí nìyẹn a máa ṣe fún wọn tó báwo ni àwọn náà ṣe ní reconnect pẹ̀lú wa. a sì máa dórí TikTok níbi táwọn bá bọ̀ ẹ jọ sà ẹ bá ọmọ Nàìjíríà tó wà ń lu yìí ẹ jọ ẹ bá wa ṣe show fún wọn kí ẹ bá wọn fi sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n láwọn lọ sí Nàìjíríà kí ló wà Nàìjíríà tọ́wọ́ lọ mú kí ló wà nínú Nàìjíríà tí wọ́n fẹ́ lọ mú lóòótọ́ pariwo Yorùbá nation but Ọlọ́run ti dé ládé fún wa náà Ọlọ́run ti dé ládé fún wa tọ́lọ́ bá gba ilẹ̀ wa fún wa a lè ní bóyá à ń lọ lẹ́gbàá yẹn pẹ̀lú. Ọlọ́run ò tí ì dé ládé fún wa kẹ́nì kankan máa pè mí mo wà lórí program. pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú ayọ̀ ọkàn Nàìjíríà wo ni wọ́n lọ ṣébi tí ò sówó tí wọ́n ní kíní owó ní kíní àkáǹtì tí wọ́n lè rí gbà jáde tí wọ́n sun báńkì káàkiri àdúgbò ṣébẹ̀ ni wọ́n lọ. ibà ẹnìsì tí wọ́n ṣe rí tọ́rọ́ kọ́bọ̀ wọn ò ní máa fi mọ mánéjẹ ọmọ náà wọn bọ́dà bí àràbùgọ́ ṣe bí àwa Nàìjíríà ẹ̀ṣọ́lẹ̀ Yorùbá bá ṣe ń ná owó yàfùyàfù àràbùgọ́ náwó ẹ̀ bẹ́ẹ̀ àràbùgọ́ náwó ẹ̀ bẹ́ẹ̀ Arab person kò lè fi rúbẹ̀ báyọ̀ ṣeré but ẹ̀ máa rí àwọn Nàìjíríà every Friday báyìí wọ́n ti gba páàkì lọ wọ́n ti gba rẹ́sítọ́ráǹtì lọ ìwọ̀kúwọ̀ ọmọ aṣáájú ọmọ aṣoṣù tó bá wù wọ́n àwọn tó ní ìlú mélòó nínú wọn lè rí níbẹ̀ mélòó nínú wọn lè rí níbẹ̀ ẹ bá wọn sọ èyí tó jò tọrọ korò lára wọn ìwọ gọdí sọ ẹ sọ fún wọn wọn ò ní gbọ́ wọn ò ní gbà wọn ṣàwọn bá wọn ṣiṣẹ́ owó àwọn ni tí wọ́n fi ń para wọn lára tí wọ́n fi ń pa àwọn ẹlòmíì lára ẹ bá wọn sọ èyí tó jò ti tọrọ korò lára wọn wọn tẹ ro bí wọ́n ṣe fi lé sí wọn ro bí wọ́n ṣe fi lé sí because ká ní wọ́n ro bí wọ́n ṣe fi lé sí ni ìlú yìí hustling feed ni owó la wá àwa ṣe pátí àwa ṣe fàájì ẹ wá nǹkan tẹ máa wá ẹ fi dè nǹkan mọ́lẹ̀ nílé ẹ gẹ́rà kúrò nínú ìlú wọn ẹ má tẹ̀bà ẹlòmíràn lóhun ti lo gbá kan yes àwo kan yes ókè kí ló kójọ nílé á ní kò sí kankan ìdájọ́ pé igbó ṣàmàdán góró òjò gbádùn bó ṣe ń gbà ló ṣe ń nà kò lákòójọ ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ìlú yìí àwọn tó wà ń lu yìí wọn fàyè ní wọ́n lára báyìí tẹ́lẹ̀ àwa la fà á tá à ń jẹ́ kó máa fi ayé máa ní wá lára àwa la fà àfọwọ́fà ara wa ni àfọwọ́fà ni àwọn olórí wa ní ìlú yìí wọ́n ti ṣe sí wọ́n ti sọ sí but àgbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀. ẹ mọ nǹkan yọkọ tí mo sọ tí mo mú dání ó ní ìlú Nàìjíríà tá à ń lọ Ọlọ́run tí ì bá wa dé Yorùbá nation ládé kò sí rọ́ńbẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ wà nílùú àràbò pátá
kò bá ìlú Benghazi nìkan wí o general talk kò sí nǹkan tí mo tún fẹ́ sọ ju pé kí n kàn fi kún ọ̀rọ̀ tí woman yìí sọ èmi ò ní woman yìí ń parọ́ o èmi ò ní ó ń sọ òótọ́ o àmọ́ ẹni tó bá ní ọpọlọ nínú àwọn tá à ń gbọ́ kínní ẹ̀ mọ̀ yìí pé nǹkan tó ń sọ ni same thing náà ń ṣẹlẹ̀ ń bì yìí ó kàn jẹ́ ìlú Amẹ́ríkà gba olè ó gba ọ̀lẹ ni ìlú Amẹ́ríkà ò ń ṣèlú ẹlẹ́sìn ẹ̀yin àbúrò mi ẹ̀yin brọ́dà mi ẹ̀yin ẹ̀gbọ́n mi èyí tó jù mí lọ èyí tí ò tó mi torí mọ̀ nǹkan tó máa jù mí lọ náà máa wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lídà wọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá kí ló dé tẹ́ ẹ pé Àrò àti Ọ̀dọ̀fin kẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ nínú wọn tí ò bá gbọ́ tọwọ́ ọlọ́pàá Libya bá ti tẹ̀ ó ti tán nìyẹn tẹ́ ẹ bá pè wá pé ká ṣe show àwa máa ṣe show àá tún wọnú ẹ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹni tó bá máa rán mi iṣẹ́ tó bá ti rán mi iṣẹ́ detective lèmi gangan fúnra mi bẹ́ẹ̀ ni so èèyàn gbọ́dọ̀ tẹ tí èèyàn kódà kéèyàn má tiẹ̀ ṣiṣẹ́ security rí kó má ṣiṣẹ́ ọlọ́pàá rí tó bá gbé iṣẹ́ fún ẹ ṣe ìwádìí nígbà tẹ́ gbé iṣẹ́ yẹn fún mi kó má dàbẹ̀ pé torí ó máa ń dọjọ́ iwájú wọn ni àwọn kan ní mánu Aare Almaroof yẹn akúkú pé ń gbà yẹn a ní kó bá wa ṣe kínní kò dá wa lóhùn mi ò ń gún yẹn nìkankan kéré bọ́ ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ wà ń bẹ̀ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu obìnrin yìí o ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wọlé tó bá padà ẹni kan lọ wo kínní yẹn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu obìnrin yìí gbogbo ẹ̀ ló wà lórí mi wọ́n ní kẹ́ má mu gbó ẹ̀yin lẹ máa mu gbó wọ́n ní ẹ má mutí ẹ̀yin lẹ máa pop champagne nílùú Arab ìlú ẹlẹ́sìn wọ́n ní kẹ́ má ṣaṣẹ́wó ẹ̀yin lẹ máa rí ń bẹ̀ wọ́n láwọn obìnrin wa wọ́n ní tó bá ra ọjà tó owó wọn bá kù 10 dirham àbí 10 whatever tó bá pẹ́ àbí 5 wọ́n lẹ máa ṣí ọyàn síta ẹni kan fọ ọ̀rọ̀ yàn kàkà kó oníkan yọ ọjà yẹn tó bá jẹ́ nǹkan tó kù rè kó oníkan yọlẹ̀ ẹni kan fọ ọ̀rọ̀ yàn àánú yín ṣe mí ìwọ tó o bá mọ bó ṣe ń gbóná nílùú Nàìjíríà lénìí o ò ní máa bá wọn ṣòṣì nílùú tọ́lọ́run bá fi ẹ́ sí àwa gangan tá a wà ń lu òyìnbó ẹ̀rù ń bà wá báyìí torí ìlú bàbá wa ni kò sí bí ọkàn wa bá lè balẹ̀ tó ọmọ àlè èèyàn ọmọ àlè ẹni tó yẹ pé bóyá ó kàn ṣe àṣìwọ̀ ni wọ́n bí sílùú Yorùbá tó bí sílùú ọmọ abínibí nìkan ló máa ní situation tó wà ní Nàìjíríà ló máa ní ọkàn ń balẹ̀ a ní kí ló kàn mí ẹni tó bá ti ṣe kí ló kàn mí tó mọ̀ pé tí ò bá kan akun ẹbí akun ara ẹ kí là ń lọ wá nílùú Nàìjíríà lóòótọ́ woman yìí sọ̀rọ̀ wàhálà ọ̀rọ̀ tí woman yìí sọ gan tó bá yẹ pé mo kàn play ní 10 minutes tí mo wá play lẹ́ẹ̀mejì tí dẹ̀ pa ṣó yìí kí oníkálukú yìí máa lọ mú gúgúrú yẹn kẹ́ máa yan jẹ àmọ́ aráwọn òpònú tó máa bú woman yìí o àmọ́ aráwọn kan tó máa ní kò kún ayé woman yìí dẹ̀ pé èdè kan ó ní táwọn bá ṣe wọ́n á ní kí ló kàn yín bẹ́ẹ̀ àwọn làwọn lára wọn ẹ̀lẹ́ lára yín any small thing ẹ ti gbé lọ TikTok ti wá báyé ọmọ Yorùbá jẹ́ kódà Amẹ́ríkà tó ní TikTok gan kò worst báyìí àwọn obìnrin wa eléyìí ń sọ̀rọ̀ Libya nìkan gbogbo àwọn obìnrin wa káàkiri tó wà lágbàáyé wọ́n á máa tọ́ bọ̀ dí ní TikTok nítorí coins tán fún wọn wọ́n masturbate mo fi alukurani búra ohun tí mo ti rí ni alukurani mo fi búra mo ti wà lórí show obìnrin masturbate ó mú spam jáde báyìí ní ọmọ Yorùbá ó mú jáde nítorí coins tó fẹ́ gbà ẹ ó dàn hello 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 ok mo ń gbọ́ yín mà ṣe fẹ́ dá sí ni. ok lè blame àwọn Libya people lè blame wọn number one a ní kí wọn fẹ́ lágbo ní wátà ń dárin àwọn kan wà tó jẹ́ pé lórí burúkú ni wọ́n wá tún wọnú ṣọ́ọ̀bù àràbù wọn lọ ra aṣọ ni o aláwọn fẹ́ ra aṣọ wọn lọ jí aṣọ débi pé tó bá dípà yòókù tá fẹ́ wọlé máa fẹ́ lọ ra aṣọ wọn máa fowó wa fojú olè wò wá ó tẹ̀sí tó kọ́ wọ taxi kọ́ wọlé gíìsì nínú olílù a ti mọ̀ pé Muslim country la wà á máa abide pẹ̀lú rules wọn kọ́ ni irọ́ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ o oríṣiríṣi ìwà orí burúkú tó gbé kúrò ní Nàìjíríà lọ́wọ́ á ṣe ibi ìbáyìí náà lọ ti ń jà sọkọ. sísítà mi títí àràbù tó máa jára wọn sí ní sùúrù jẹ́ kí kọ́kọ́ ní sùúrù náà máa jẹ́ kó sọ̀rọ̀ inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí sórí bí ṣe ń sọ ìgbogbo èèyàn ló ń gbọ́ ẹ náà dẹ̀ ń gbọ́ mi ṣe rí ẹ organize àwọn boys
ní àdúgbò tó jẹ́ ọmọ Yorùbá ṣe rí nǹkan tẹ́ ẹ lè ṣe fún Libya tó lè fi pay wọn ẹ organize àwọn kan ẹ máa tí mò ń sọ àwọn tó ń báyàn wí ṣe nírú àwọn obìnrin tó bá tó wọ lẹ́gìsì yẹn kán mú wọn kí Nàìjíríà gangan kán nà wọ́n fúnra wọn ìgbà làwọn aráàbù yẹn ẹ rí i pé wọ́n á sọ pé wọ́n á fi yín lẹ̀ kódà wọ́n á tún credit àwọn kan nínú yín from yẹn gan tún lè gbàyàn ṣiṣẹ́ ẹ máa ẹ sórí bí ṣe sọ̀rọ̀ yìí. owó tó bí ká máa lọ títí káwọn àràbù máa fún ọ máa sòkò máa wà nígbà tó ti mọ̀ pé aṣọ òkú wa máa ń wo oníwòkú wa ni wọ́n tó bá ti dá pé black ni wá báyìí kọ́ máa sòkò máa láàrin ṣáírà láàrin títí báyìí. ìtìjú oríṣiríṣi àwọn bí kò máa jà sọ́kùnrin títì ẹgbẹ́ ẹyẹ àwọn ṣe pàtí ẹyẹ àwọn ṣe pàtí kìíní ẹ wo oríṣiríṣi ló ń lọ nínú ìlú. wọ́n máa fòkò gbẹ́ran nílé ẹlẹ́ran àwọn aláyé rin. wọ́n ṣe kí ni. ẹ wo àwọn ọlọ́mọ fòbò gbẹ ẹran ní bàbá tí ọ̀nìyàn tó ti ń tẹ ẹran láyé tá a máa àwọn olórí burúkú nínú ìlú yìí. wọ́n fi òbò gbẹ ẹran. àwọn ọmọ Nàìjíríà wọ́n gbé ṣe ẹ̀yìn ṣe wọn ni wọ́n lù. ìwà wa ò dáa ìwà wa ò dáa. ìyá mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí inú mi dùn fún gbólóhùn tẹ́yìn náà sọ ẹ jẹ́ ká fẹ́ lómi. wọ́n ní pé tí olódodo bá ṣe kinní kan tí ẹlẹ́ṣẹ̀ bá ń di olódodo a máa kún ní ohun lọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú tó yẹ kó wọn ò tọ́ka sílẹ̀ wọn gbọ̀ngàn àwọn aláìmọ̀ọ́dì àwọn ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ dídì ayọ̀ àwọn ọlọ́mọ bá ṣẹ̀ṣẹ̀ bí lọ́wọ́ àánú òtútù burúkú yẹn tó kó sínú ọgbà ẹ̀wọ̀n bẹ̀ yẹn ń sàn. ìgbà ọlọmọ yìí ò ní kú báyìí tó dán máa sick. ọmọ sick ẹ̀fọn á jẹ wọ́n gbogbo àṣẹ wọn. ìgbà yẹn lè máa rẹ́ni tó máa gbé patí sílẹ̀ tó máa ní kó òun ṣe ọmọ ẹ ṣe graduation ní Nàìjíríà. nígbà yẹn tí wọ́n wá ṣe patí bàbá wọn tó ti kú láti 10 years wọ́n máa yẹ̀yẹ̀ padà. wọ́n máa ṣe birthday wọ́n máa pa àwọn lọ sí ibi táwọn Libya máa ń jòkó sí ìyẹn àwọn Libya mọ́. wọ́n wọ aṣọ yàn lẹ́ẹ̀ wọ́n wọ gbogbo ẹ̀ wọ́n wọ pépé wọ́n yẹ ọ́ ti yẹ tàtú sára bí ayé rún àwọn ayé wọn ti tán lù í. ẹ wo. ó tiẹ̀ dáa má wọrí ó ti fún mi níyìn ọ̀rọ̀ tí máa sọ má wọrí tẹ́lómi bá tún fẹ́ sọ̀rọ̀ ẹ pè mí wọlé mo fẹ́ pe brọ́dà mi kan Àjàní Àjàlá ẹni tí mò ń sọ yẹn ìṣọ́ tó ní state tó ń wà I think ó lẹ́nu ọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ṣe máa pè ẹ jẹ́ kí n pe brọ́dà mi yẹn ó dẹ̀ kó náà ti pè wọlé ṣé ẹ kọ́kọ́ gbọ́n tó sọ ẹgbọ́n nǹkan tí sísà mi yẹn sọ kò yàtọ̀ sí nǹkan tí obìnrin tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí kò yàtọ̀ rárá àwọn Nàìjíríà gbé ìwà orí burúkú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ní ojú tèmi báyìí a wà lórí Facebook recently báyìí mo wo ìkan obìnrin yẹn nítorí coins ó dẹ̀ sí ọyàn sílẹ̀ ní live ẹni pé olórí burúkú làwọn ọmọ tá à ń pè lọ́mọ Yorùbá àti ọmọ Nàìjíríà ń ṣọ̀dọ̀ ẹ jẹ́ ń pè Nàìjíríà toró bá àwọn Ìgbò náà wí àwọn Benin Yorùbá Benin àwọn Benin Yorùbá Ìgbò gbogbo náà ṣe irú ilé ayé wo nìyẹn ẹ wá ń ṣí ọyàn sílẹ̀ eléyìí kòrókòrò níjẹta àbí jẹrin ni o ló tún ṣẹlẹ̀ ó fi ọyàn hàn nítorí pé ó fẹ́ gba coins ó ti gbàgbé wípé ọkùnrin kan máa rí òun máa má kojú òun wọn á lọ wo péjì òun pé eléyìí ò ń ṣe ọmọ tí wọn lè fẹ́ ọkùnrin míì ń wá ìyàwó bọ̀tẹ̀ yín obìnrin olórí burúkú kan ẹ̀ ń ba ayé wọn jẹ́ àwọn ọmọ alálùbáríkà tó lọ́ọ̀lù Libya láti take responsibility bá family wọn ẹ̀yin lọ́bẹ̀ ẹ̀ mú gbó ẹ̀yin lọ́bẹ̀ ẹ̀ lọ́tún ẹ̀ tún wá ráyè ẹyẹ tó jẹ́ pé tẹ bá ṣe ní Nàìjíríà tó bá mú yín tí ti bá yín nìyẹn ẹ tún lọ ṣe ẹyẹ nílùú onílùú ìjọ wo la fẹ́ sinmi gbogbo eléyìí ìjọ wo lọmọ Yorùbá fẹ́ kúrò nínú ìdẹ̀kùn yìí kí ló dé ẹ wọ taizin ẹ lọ sí òbò fún oní taizin man if possible gan ẹ máa gbà kán máa bá yín sùnú taizin nítorí ẹ ló tẹ fẹ́ san ìtò wá yà mí lẹ́nu ni wọ́n ní ẹ tún lọ ń fi òbò gba ẹran ní abatíọ̀ ayé yín ti bàjẹ́ wàláhì tẹ́ bá kú ìsìnkú yín ò ní kúre gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mo mọ̀ pé máa gbọ́ mi o tẹ́ ẹ bá ní awọ́rí èpè kò ní wọ tẹ̀yìn tí yẹn kú lọ́rùn yín nítorí pé àwọn tó fẹ́ ṣe àlùbáríkà lu yẹn ẹ̀ ń fi tí ń ba tiwọn jẹ́ ẹ bá fẹ́ ṣàṣẹ́wọ́ ẹ lọ dúró lè kó wọn múyàn sí mọ́ ẹ má lọ sílùú tí wọn fẹ́ wàláhì yẹ kí arábù máa mú yín kọ́ máa dú ẹ̀yin tẹ́ ẹ ṣe kíní ẹni bọ̀dọ̀ olódodo bá ń jìyà ẹlẹ́ṣẹ̀ mi tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo máa jẹ́ ń bẹ irú ẹ̀ lọ́rọ̀ tí sísá mi yìí sọ ẹ má bayé jẹ́ fáwọn èèyàn náà kí ni yìí ká mi lára kó dùn mí tí mo ò lè ṣe sóyìn lórí Facebook bọ̀ mo ti share nítorí Facebook block account mi ni
ẹ bá rí èrò a lot of people mọ̀ pé mo wà lórí YouTube that's why mo ní ẹ bá mi share kíní yìí mo wo ẹ̀yin 33 lórí bí ẹ bá mi share ní ẹyọ kọ̀ọ̀kan kí àwọn èèyàn wá gbọ́ nǹkan tó ní àwọn ọmọ yín fi ara wọn ṣe nílùú onílùú nílùú àràbò tó bá wù ẹ́ o lè ṣọ́yàn lẹ̀ lamẹ́ríkà culture ni o lè wọ miniskirt kó máa rí títì culture ni wọ́n ní mú ẹ sí mo sì wọ́n máa wà nínú mọ́tò ní tó bá bọ́ta mo ti rí ẹni tó jẹ́ pé pátá lásán ló wọ̀ lọ sínú store pátá àti bra báyìí ó bọ́ lẹ́nu mọ́tò rẹ̀ wọnú store ó yẹ yí di ẹ̀bìrìbìrì culture wọn ni ó ṣe wá jẹ́ pé ìlú tí òun ti ń ṣe culture wọn òun lẹ́yìn ọmọ Yorùbá ló ń ba ojú àwa jẹ́ eléyìí ò ń ṣe nǹkan tó dáa kò ṣe nǹkan tó yẹ ká ṣe rárá àbòsí ti bayé wa jẹ́ ìwà burúkú tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká dára ẹni ọmọ Yorùbá lónìí nígbà tó ń pariwo kinní kan Yorùbá nation wọ́n bà Yorùbá nation náà wọ́n bà jẹ́ bàbá Jàgàbá tó tún jẹ́ Yorùbá náà òun náà tún fẹ́ ṣe àwọn ọmọ Yorùbá náà tún ṣe pé tá a bá dẹ̀ sọ̀rọ̀ sí aláàrẹ sọ báyìí wọ́n ti mórí wa máa sọ di ọ̀túnla mẹ́wàá mo ti sọ fún yín ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíì tó bá jẹ́ ti di olórí pé Haúsá Ìgbò Yorùbá ọmọ àlè ni wọ́n ọmọ Yorùbá tó o bá ní bàbá Tinubu ṣẹ̀ ṣó ti pàwọ́ lọ́mọ rí ni mo yàbàrà ní o Yorùbá nation tó di kọ́ ọ lé mi tó ti yẹ yín àmọ́ tó bá ní èèyàn kan ṣẹ̀ ní àsìkò tá a wà yìí tá a fẹ́ gbára wa là ẹ ṣe jẹ́ a lọ síbi tí èyí tẹ́ ẹ bá ń dìbò ní o ẹ lọ dìbò fún bàbá kẹ́ ẹ mọ̀ pọ́ ọmọ Yorùbá ẹ dìbò bàbá mi Muyideen Bello bá sọ̀rọ̀ bàbá Bello bá sọ̀rọ̀ bàbá Bello ní ọmọ mùsùlùmí Yorùbá wo àbí Yorùbá wo ni Yorùbá gidi gan tó ti wà lórí president àléfà yìí yàtọ̀ sí bàbá Ọbásanjọ́ ọmọ Ìgbò ni bàbá Ọbásanjọ́ o ẹ jẹ́ n padà sórí tọ́pìkì tá a wà ẹ̀yin tẹ́ ẹ wà nílùú àràbò ẹ̀yin tẹ́ ẹ ń ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kí ló dé bọ̀bọ́ yìí mo ti ní kó pè náà kí ló dé wàá pè ó dẹ̀ yẹ kó pè mí kí n tó parí show yìí o because ó ní ọ̀rọ̀ tó yẹ kó sọ okay. Hello. Báwo ni? Káalẹ́ bọ́ra mi. Ètò ni. Kò bá dé ó yá dá sí àwọn èèyàn ń gbọ́ ẹ. Aláwọn èèyàn ń gbọ́ ẹ sọ̀rọ̀ gbogbo èèyàn ló ń bá sọ̀rọ̀ èmi nìkan kọ́. Ó dà pé bọ́ra mi yóò fẹ́ sọ̀rọ̀. Jẹ́ kí n wá ẹni tí mo fẹ́. Mo fẹ́ pe èèyàn kan. Brother mi mo ń gbọ́ ẹ náà ó yá sọ̀rọ̀. Ó yá pé ẹ ti rẹ́dí o. Ó yá mò ń gbọ́ ẹ gbogbo èèyàn ń gbọ́ ẹ ó kàn ń ṣẹ̀ ló sọ̀rọ̀ mò ń gbọ́ ẹ. Hello sir. Nípa ọ̀rọ̀ Benghazi náà là ń sọ. Hello. Aláwọn èèyàn ń gbọ́ ẹ má sọ̀rọ̀ lọ mò ń gbọ́ ẹ. Ṣé bó ń wò ó mẹ́ ẹ má sọ̀rọ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Libya ní Benghazi most our táwa Nigerian citizen là ń fa most nǹkan tó wà níbí báyìí because a máa ń ṣí àwọn. Sọ̀rọ̀ sókè brother mi o orí ètò ló wà sọ̀rọ̀ sókè káwọn èèyàn gbọ́ ẹ dáadáa jọ.